là ń fẹ́ o Yorùbá nation lórílẹ̀‐èdè wa Yorùbá nation òmìnira dé ẹ̀jẹ̀ lọ. Yorùbá nation là ń fẹ́ o Yorùbá nation lórílẹ̀‐èdè wa Yorùbá nation òmìnira dé ẹ̀jẹ̀ lọ. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká lè wọlé wá sàn ilẹ̀ tá jogún kó má di tàlejò. Yorùbá nation là ń fẹ́ o Yorùbá nation lórílẹ̀‐èdè wa Yorùbá nation òmìnira dé ẹ̀jẹ̀ lọ. Yorùbá nation the benefits nínú apá ìkíní wọ́n yànnàná àwọn ọ̀rọ̀ tó ta kókó sí wa ọmọ Yorùbá tó bá gbọ́ àti apá kejì yìí tí ó bá yí padà tó ní ohun ọ̀mọ́ tá ń ṣe iṣẹ́ ojúlówó ọmọ Yorùbá gidi kò nífẹ̀ẹ́ Yorùbá elébele lọ́kàn kò ní òye tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà Ọlọ́run ọba nìkan ló lè sọ̀kalẹ̀ láti wá yí ní ọkàn padà torí pé ọ̀rọ̀ lọ́mọ ilé tí jẹ torí pé ẹ̀là lọ̀rọ̀ bàbá là kì í yé ni ìbẹ́pẹ́ ò ṣeé jẹ lódìndín ẹ̀tún ní túmọ̀ nú gbó òṣùṣù ọwọ̀ ní túmọ̀ alédè òyà ní túnrun obìnrin yà abiyamọ ò ní fún gbàjámọ́ ọmọ rẹ̀ kọ́mọ́tù bí ọ̀rọ̀ bá wá ta kókó tó dí kókó ó lẹ́ni tí tu àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ nínú part 1 mo ṣàlàyé ọ̀pọ̀ ìgbésẹ̀ tá a lè gbé nínú part 2 yìí mo ṣàlàyé lórí ìjákulẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìjẹgàba pẹ̀lú èròǹgbà Fúlàní led by Àkọ́bí Ahmadu Bello abẹ́gbẹ̀yìn Usman Dan Fodio Muhammadu Buhari ṣé ẹ gbàgbé pé mo ní ìfọwọ́sowọ́pọ̀ ní ọ̀pákùtẹ̀lẹ̀ láti rí Yorùbá nation gbà àti pé sensitization awareness ló lè mú ìrìn wa yá kánkán ṣé ẹ gbàgbé pé mo ní ọ̀rọ̀ wa kì í ṣe kánjú kò sẹ́ni tó lè wọ ṣòkòtò lóòrú kó ẹsẹ̀ méjèèjì sínú ìlẹ́ẹ̀kan ṣoṣo bí ìfẹ́ bá wà ilé ìsáná gbogbo rẹ̀ bí ìfẹ́ bá sì wá rìn jìnnà tí ń sọdá afárá lílẹ̀ nífẹ̀ẹ́ ọ̀hún máa ń lẹ́wọ́ torí bí gànà bá là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé a nílò ìfẹ́ a sì nílò ìṣọ̀kan ṣé ẹ gbàgbé pé mo ní ìsọkúsọ ní fa ìtukùtù ní fàjàkíjà ìjàkíjà ní fàjàkú akátá mo ní ká máa ṣe tiwa lọ wọ́ọ́rọ́wọ́ láì bẹ́nìkan kan jà láì bu ẹnikẹ́ni láì sọ̀rọ̀ àlùfàǹsá sí olóṣèlú láì bú ọba aládé mo ní ọ̀tá wa ó lè di olórí ọ̀rẹ́ wa lọ́la wọn ni mo fi ní ọlọ́gbọ́n orí ni bàbá ọlọ́jọ́ orí o àìsí fẹ̀lẹ̀ kébò sílẹ̀ ìlú gbẹdú sí i àti ẹ̀mọ ìran Yorùbá mọ́jà gídíjàgan ọgbọ́n tí ń bẹ nínú erin tí ò wúlò ìní dọ́gbọ́n lásán o ìmọ̀ tí ń bẹ nínú ẹ̀fọ̀n tí ò wúlò ìmọ̀ bá ń tẹ́ni àsìkò nìyí láti jẹ́wọ́ pé ọ̀mọ̀wé ni wá pé ọ̀jọ̀gbọ́n ni wá pé onímọ̀ ni wá ká ṣe é ní ẹni tá a fẹ́ tà títù látù títàn látàn bíbọ́ là á bọ̀ ẹyẹ ẹrù ní tọ́jọ́ ajá tó bá sì létí ló ṣe é fìwé ké sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmókòrò abẹ́ ẹni ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ọmọ Yorùbá tó níbi lọ yóò mọ̀ wípé mistake ni wọ́n bá àkókò tá a fi wà papọ̀ pẹ̀lú Nàìjíríà ń dídé tè bó dé sílẹ̀ wa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ tó jọ wọ́n lójú jù iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ajé àwọn baba ńlá wa àwọn ìbò sì ń rà á lówó gọbọi epo pupa èkùrọ́ lówó lórí púpọ̀ òun ni wọ́n fi ń ṣe ọṣẹ pẹ̀lú ọ̀pọ̀ ìpara tó dáa kòkó ọ̀gbẹ́yìn nígi owó obì òwú ẹ̀pà rọ́bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé iṣẹ́ John Holt PLC ní ń bá wa kó púpọ̀ èrè oko wa lọ sókè òkun wọ́n export epo pupa èkùrọ́ kòkó rọ́bà láti Nàìjíríà lọ sí England wọ́n import Lancashire wọ́n import
pọ́ọ̀tù kẹ̀kẹ́ wá láti Birmingham. Bákan náà ni Compagnie Francaise de l'Afrique Occidentale CFAO àwọn náà ṣòwò alágbàtà wọn dáadáa níjọba ṣe yọwọ́ kúò nínú ọ̀gbìn oúnjẹ nìyí o wọ́n yọ̀ǹda ẹ̀ fáwọn àgbẹ̀ alárojẹ tí wọn ò nírinṣẹ́ ìgbàlódé láti dáko. Labakọ lẹ́tà ránṣẹ́ sí ebi ọ̀pọ̀ ilé iṣẹ́ ìwádìí ohun ọ̀gbìn tíjọba gbé kalẹ̀ ńgbà náà ló kó gbá wọlé bíi More Plantation tí ń bẹ nìbàdàn, Nigeria Institute for Oil Palm Research tí ń bẹ nílùú Benin, National Root Crops Research Institute tó wà ní Umudike, National Cereals Rice Research Station tó wà ní Badegi, National Veterinary Research Institute àti Institute for Trypanomasiasis Research tí ń bẹ ní Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀kánjólè ìwà ipò ajẹnifẹ́ ni àwọn aráàlú tó colonize wa ló jẹ́ kí wọ́n avoid promotion of industrial activities pàápàá jùlọ manufacturing láti dáàbò bo iléeṣẹ́ tiwọn nílùú wọn tí wọ́n ti ń import nǹkan lówó gọbẹ wá sílẹ̀ wa. Ohun tí wọ́n ń fẹ́ ni pé kí wọ́n mọ export raw materials láti Nàìjíríà, kí wọ́n mọ import product tí wọ́n manufactured pẹ̀lú raw materials tiwa. Kó tó di 1954 ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ àgbẹ̀ ló dálé ìtajẹ tàbí èyí tá a fẹ́ lò nílé ni o tàbí èyí tá a fẹ́ tà sókè òkun. Ṣùgbọ́n láàrin ọdún 1954 sí 1960 ìjọba Nàìjíríà náà ti ń lépa production. The authorities began to participate directly in productive activities by setting up and running industrial and agricultural enterprises. Àtijọba àpapọ̀ àtijọba ẹlẹ́kùnjẹkùn tá a mọ̀ sí regional government wọ́n ti ń encourage investment in industrial production kíákíá. Wọ́n ti ń kígbe sáwọn European industrialists létí pé kí wọ́n wá dálé iṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà o with conducive environment and generous incentives láti attract wọn bíi industrial development income tax relief ordinance in 1958. Wọ́n lọ yẹ káwa gan máa produce àwọn èròjà kan lábẹ́lé láì dúró de tí ń bọ̀ lókè òkun. Nílé iṣẹ́ bá ń pe ilé iṣẹ́ ránṣẹ́ o bí wọ́n ti ń dálé iṣẹ́ lẹ̀ ni wọ́n ń gbọ́ ọmọ Nàìjíríà síṣẹ́. Ṣùgbọ́n bó ti wù kí wọ́n kàwé tó wọn ò jẹ́ fi ọmọ Nàìjíríà sọ lórí o. Àfìgbà tíjọba àpapọ̀ gbé Nigerian Enterprises Promotion Act jáde lọ́dún 1972 sí 1977 initiated by Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Èyí ló fọ́ọ̀sì àwọn iléeṣẹ́ òkè òkun wọ̀nyí láti fààyè gba indigenization policy. Ìyẹn ló increase Nigerians equity participation sí 60% láwọn iléeṣẹ́ gbogbo. Ẹ sì gbọ́dọ̀ fi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀gá iléeṣẹ́ tàbí igbákejì. Àwọn iléeṣẹ́ tó lè gbà sí bẹ́ẹ̀ àwọn tí ò lè gbà ṣe é ní kàkà kékeré wọ́n ṣàkápọ̀ ẹ̀kọ́ wọ́n ta iléeṣẹ́ wọn wọ́n gbà ló wọn lọ. Lára àwọn iléeṣẹ́ ọ̀hún la wá nationalize later bíi British Production, BP, Standard Bank or Bank of British West Africa to the First Bank, Barclays Bank tó change sí Union Bank, UAC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn iléeṣẹ́ wọ̀nyí sì ń resist dọ́là. Kí ló wá ṣẹlẹ̀ sáwọn iléeṣẹ́ tá a dá kalẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn? Èyí tí òfudọ̀ bó ti múra lẹ̀, èyí tí ò tí ì múra lẹ̀ ti na pápá bora. Ọ̀pọ̀ iléeṣẹ́ aṣọ tá a mọ̀ tẹ́lẹ̀ ló ti kó gbá wọlé ní mọ́kàndínlógún níbẹ̀ ní ìpínlẹ̀ Èkó nìkan. Afriprint Nigeria Limited, Western Textile Mills Limited, President Industry Nigeria Limited, Pacific Weaving Company Limited, Vinke Industry Nigeria Limited, Naibatex Industry Nigeria Limited, Ibel Abu Industries Nigeria Limited, JB Industrial, Aswani Industries, K Industries, Diamond Spinner Nigeria Limited, Texlon Nigeria Limited, Elite Industries Limited, Bodre Industries Limited, Textile Specialities Nigeria Limited, Nigeria Synthetic Fabric, Reliance Textile, First Spinner PLC, and Specomel Textile. Mẹ́sàn-án ló parẹ́ ní Kaduna, United Nigerian Textile, SRC Industries
Industries Limited, Arewa Textile, Supertex Limited, Blanket Manufacturing Limited, Fitex Limited, Kaduna Textile Mill, Unitex Limited, mẹ́ta ló parẹ́ ní Kano, Baguda Textile Mill ní Kano, Kano Textile Printers Limited àti Dangote Textiles, Asaba Textile Mill ńkọ́, Stretch Fabrics Industry Limited ńkọ́, Horizon Fabrics Industry, Aba Textile Mill Laba, Doji Textile Mill Laba, Edo Textile Mill Bẹ́ẹ̀ni, Oòduà Textile Industry Limited, Lado Èkìtì àti bẹ́ẹ̀ lọ. Berek Batteries ti Fodok, Exide Batteries, Òkè Bisikíìtì, Òṣogbo Steel Rolling, Nigeria Sugar Company tó wà ní Basita, Matches Manufacturing Company tí ń bẹ nílọrin, Nigeria Paper Mill tí ń bẹ ní Jẹ̀bà, Nigeria Newsprint Manufacturing Limited tó wà ní ìpínlẹ̀ Akwa Ibom. Iléeṣẹ́ automobile bíi mẹ́fà ló ti Fodok, Peugeot Automobile tí wọ́n dálẹ̀ lọ́dún 1975, Volkswagen of Nigeria Limited tí ń bẹ nílùú Èkó tí wọ́n dálẹ̀ lọ́dún 1978, Anambra Motor Manufacturing Limited tí ń bẹ lẹ́nugu tí wọ́n dálẹ̀ lọ́dún 1980, Steyr Nigeria Limited, Bauchi National Truck Manufacturers tó wà ní Kano, Fiat Production àti Leyland Nigeria Limited tí ń bẹ nìbàdàn ní Olúyọ̀lé tíá. Ní bówó kòkó la fi kọ́ Cocoa House, 27 cocoa processing factories ìní ń bẹ ní Nàìjíríà tẹ́lẹ̀, ó ti dínkù sí just 5 cocoa product factory tí ń bẹ ní ilẹ̀ olójì. Ó ń ṣiṣẹ́ bí aláìṣiṣẹ́ rárá ni, kò ní kó fọ̀láǹdé ní ọ̀ká ìmọ̀ye iléeṣẹ́ tó ẹ̀sẹ̀ dé ló ti wọlé. Nínú oṣù kẹta ọdún 2019 ní iléeṣẹ́ GlaxoSmith kéde pé àwọn máa kó gbá wọlé ní Àgbárá ńgbà tí yóò bá fi di oṣù kẹwàá ọdún tá a wà yìí. Bákan náà ni P&G ti ń ṣe Always àti Pampers ọdún 2017 ni wọ́n inaugurate 300 million product plant ní Àgbárá Industrial Estate. Bákan náà àlẹ́yìn ọdún kan péré wọ́n ní àwọn máa shut down production due to high cost of importing raw materials and unfriendly government regulations and policies. Ní June 30, 2016, United Airlines wọ́n suspend the daily flight wọn from Lagos to Houston, Texas. Spanish carrier ìyẹn Iberia ní May 12, 2016 wọ́n end the flight wọn láti Madrid sí Nàìjíríà due to foreign exchange policy. Ẹni tí yóò ṣoríire ń bàdàn orí ibú ni ó gbé kúrò níbi tó wà tẹ́lẹ̀. Ó ti wá di géènì orílẹ̀-èdè Ghana. Ṣébi tọmọ ẹranko ọ̀bàjẹ́ ọmọdé ò ní jẹran tó dùn, bí tẹnìkan ò bá bàjẹ́ ẹlòmíì ò lè dà. Orílẹ̀-èdè yìí ti ṣubú, kò sí ọ̀nà láti dìde àyàfi kí wọ́n fún wa lómìnira tiwa, kí wọ́n fún wa ní Yorùbá nation. Kàkà kí gbogbo nǹkan ó tù kọ́dẹ̀ kọ́bà ṣe nílé lójoojúmọ́ bí ìwé akíka. Oníyàwó kan ò rówó gẹrí, ẹni ó bímọ méjì mẹ́ta àti jẹun adógún, owó iléèwé di wàhálà. Akẹ́kọ̀ọ́ gboyè nílé ẹ̀kọ́ gíga wọn ò sì ríṣẹ́ ṣe. Ìgbéyàwó dìbẹ̀rù sọ́kàn ọ̀dọ́ tó ti dé òfún márẹ́jì. Ìsọkùnrin ìsọkùnrin ni ńgbọ̀ bá rántí owó ilé, tó rántí owó ọdẹ, tó rántí owó aṣọ ẹbí. Ńgbà náwó bá kàn, owó kẹrosíìnì, owó gáàsì, àárà ń jẹ ilé ni, àárọ̀ṣẹ̀ ìwérọ̀ṣẹ̀ ìfọ́sọ, owó aṣọ iléèwé ńgbọ̀ ọmọ bá dàgbà, owó ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láì ṣiṣẹ́ ilé gbére látàrí orílẹ̀-èdè tí ọ̀rọ̀ gbọ́, látàrí ọrọ̀ ajé orílẹ̀-èdè tó ti dẹnu kọlẹ̀. Ìwọ náà mú bírò kọjá jọ sí i. Ká sọ pé ọkọ àtìyàwó bímọ mẹ́ta, àwọn márùn-ún nìyẹn o. That means àwọn oúnjẹ márùn-ún fún oúnjẹ òwúrọ̀, àwọn oúnjẹ márùn-ún fún ọ̀sán àti alẹ́ equals to 50 plates of food per day. Káti ẹ̀ wá ní wọn ò jẹun tó jẹnu wọn lọ, ẹnìkankan wọn ò kọjá ààyè, wọn ò ná kọjá 300 naira ní ìjókòó ẹ̀ẹ̀kan because wọ́n gbọ́dọ̀ manage ẹni. Láyé àmàlà 100 naira, òkèlè bíi mẹ́rin péré fẹ́ni tókèlè rẹ̀ ò bá tóbi, ẹni òkèlè rẹ̀ bá tóbi méjì péré ni yóò dá sí o. Láyé ẹran 200 naira tọ́jà pèsè ló fi díẹ̀ ju rógbó lọ.
lọ that is 4,500 naira lọ́jọ́ kan ṣoṣo 4,500 naira times 30 tí ṣe oṣù kan ṣoṣo because òṣàbí ọ̀fun ò sí o ojoojúmọ́ ní gbẹ́bọ̀ ebi o sì mọ̀ pé ó kan ò sí nlé bójúmọ́ bá ti mọ ibi a máa pa ni averagely a máa ná 135,000 naira lóṣù kan péré that is 1,620,000 naira lọ́dún kan síbẹ̀ àwọ̀ òsì tó kájú òòlù owó ìpápánu ọmọ iléèwé ò tí ì sí mbẹ̀ o owó ọkọ̀ ò sí mbẹ̀ tàbówó ọ̀kadà tàbówó epo mọ́tò owó recharge card àtowó nǹkan pẹ́pẹ́pẹ́ kan bẹ́ẹ̀ ni n ò sí owó bàtà pẹ̀lú owó aṣọ mọ́ o àbámọ́rin òun káàkiri ni owó lítà háyà fáwa tá a sì ń yálégbé owó náńkọ́ tí wọ́n kàn ń gbowó lùwá ẹni a ò bákan náà ni owó bàbá àgbàlagbà ìbáwa bọ́ìsì náà wà gangan ìyẹn náà ò tí ì sí ń bẹ̀ o bá a ti ń na tí gbogbo ọdún fi ń yípo nìyí o a sì ń dàgbà sí lójoojúmọ́ kò ní yẹ̀ ọ̀ láyẹ̀ ọjọ́ ogbó ń súnmọ́ wa díẹ̀díẹ̀ sí àwa náà ò ní tọ̀ nǹkan ìgbádùn kankan wò tó tó di pa lọ láyé ni ìdí nìyí tá a fi ní bápá ọ̀bá ṣe sánṣe lè yàn ká lérí ẹ̀yà Ìgbò ti ní àwọn ń lọ wọ́n ń béèrè fún Biafra àwa Yorùbá náà ti fohùn ṣọ̀kan pé ọ̀nà kan ṣoṣo tá a fi lè bọ́ kó lóko ìṣèrú náà ní kí kálukú jókòó lé bàbá rẹ̀ à ń fẹ́ Yorùbá nation ibi tí ìsinmi ayé wa wà orílẹ̀-èdè tá a ti máa ní ìgbé ayé ìdẹ̀rùn kò ní sí ìjínigbé kò ní sí ìfẹ̀míṣòfò kò ní sí ìfẹ̀rànjẹ̀kù ọmọlúàbí tí gbogbo àgbáyé mà wá sí yóò jẹ jáde padà àwọn ọ̀dọ́ tó kàwé wọn á ríṣẹ́ gidi sí i. Greetings to all our customers from Solution and Peace Properties in conjunction with Akview Investment Limited. We have juicy offers for you this season on all our estates and properties. At Bluestone Treasure Estate, you can get a classic 3-bedroom bungalow for 16 million naira with an initial deposit of 2.5 million naira. Executive 3-bedroom bungalow on the full plot at 18.5 million naira. At Treasure Island Estate, Mowe of Father Phase 1, you get a 3-bedroom bungalow at 10.5 million naira with an initial deposit of 1.5 million naira. Kakas is at 9.5 million naira. 2-bedroom bungalow goes for 7 million naira with an initial deposit of 500,000 naira, while Kakas is at 6 million naira. 4-bedroom duplex finished with BQ attached is at 27.5 million naira, while the Kakas is at 25 million naira with an initial deposit of 5 million naira. The Lord's Treasure Estate, Mowo Kekere, Ikorodu Town, offers 3-bedroom bungalow at 16 million naira per unit with an initial deposit of 5 million naira, while you can spread the balance for 12 months. You can also have physical location and possession at 10 million naira. Outright payment attracts 5% discount. Did you know we have properties for you at Ikola Command for 10,000 naira per square meter, or better put, 6 million naira per plot? We also have 2-bedroom bungalows at Mowe of Father for 7 million naira per unit. Plot of land in Ebejuleki goes for 2 million naira per plot, while Songotedo goes for 80 million naira per plot. Here is the good news. You can still pay 850,000 naira for Mowe of Father Treasure Island Estate Phase 2. Buy 5 plots of land outrightly and get 1 plot for free, or you buy 2.5 plots outrightly and get half plot for free. Please note that all our prices exclude survey, legal documentation and development fee. You can visit our office at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos State, or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos State. For inquiries, please call Olushola on 0803 940 6444 or 0908 515 1587. Àkàndá ó tún kò ní bárò ẹ̀jẹ̀ àpàdé lápá kẹta Yorùbá Nation and the Benefits. Ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko live. Tó bá jẹ́ fún Yorùbá Nation Iléyá òun náà ní YouTube channel tẹ́ ẹ ti máa rí because mi ò fẹ́ da lórúkọ mẹ́sàgbà. Gbogbo ẹni tó bá fẹ́ ọ̀rọ̀ nípa Yorùbá Nation orin nípa Yorùbá Nation channel tẹ́ ẹ ti máa rí nu Yorùbá Nation Iléyá. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.